ní pé wọ́n ti gbégún rí o. ẹ máa gbọ́ ẹni sọ ẹ ó sọ mo gbọ́ ẹ máa gbọ́ ṣe rí àwọn ẹni tí òrìṣà dá là ń pè ní òrìṣà a ṣẹ̀ṣẹ̀ máa sọ lórí prógráàmù wa tá ti ń ṣe àwọn ẹni tí òrìṣà dá òun náà ni à ń pè ní òrìṣà tó ti yé sí orí òun náà ni àwa Yorùbá tá a mọ̀ sí nǹkan pàtàkì ẹlẹ́dàá orí tí a mọ̀ pé béèyàn ṣe wà tí apá bá kúrò èèyàn náà ni ó máa jẹ́ tẹ́sẹ̀ bá kúrò èèyàn náà ni ó máa jẹ́ so àmọ́ṣá tí orí bá kúrò ńbẹ̀ tí a mọ̀ pé èèyàn ti dòkú so orí yẹn very important wípé nǹkan ńlá so Olódùmarè ló jẹ́ bí orí so àwọn ẹni tí Olódùmarè wá dá in a special way náà ni à ń pè ní òrìṣà èdè wa ni